ọwọ́ Koko Zaria ti padà bá ń tí ń wá ọwọ́ Koko Zaria ti padà tẹ̀ntì ń wá o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ tó ń béèrè wípé ibo gan ni Koko Zaria fẹ́ dojúkọ ibo ló fẹ́ fojú sí lẹ́yìn tó Olúọmọ ti di national president ẹgbẹ́ NURTW báyìí ẹ̀yin èèyàn géèmù tí Koko play tó fi dàbí pé ó dalẹ̀ Olúọmọ ó kúrò lẹ́yìn Olúọmọ ó bá Tàfàṣégò lọ lórí ọ̀rọ̀ ipò state chairman tó di fàǹfà láàrin MC Olúọmọ àti Tàfà níjọ́sí ó ti padà já sọpẹ́ fún Koko Zaria báyìí pẹ̀lú bí Koko Zaria ti ṣe di nọ́mbà 3 nínú ẹgbẹ́ NURTW nípínlẹ̀ Èkó lọ́wọ́ tá à ń sọ yìí Koko ó ti padà di vice chairman àkọ́kọ́ lẹ́yìn tán bá mú chairman yíyún Tàfàṣégò tán mú deputy ẹ̀ náà Koko Zaria tó ní ẹnì kẹta tí wọ́n á tún mú gẹ́gẹ́ bí ẹni tó lẹ́nu tó tún jọ̀gá nínú ẹgbẹ́ NURTW nípínlẹ̀ Èkó nínú administration tí wọ́n ṣẹ̀ ń mú yìí ó padà já sọpẹ́ fún Koko Zaria o bákan náà ó ṣọpẹ́ tiẹ̀ ó ní pẹ̀lú gbogbo orúkọ tí kálukú fún òun nígboro tán ń pè òun lọ́dàlẹ̀ lọ́tún tán ń pè òun lọ́dàlẹ̀ lósì ó lóun dúpẹ́ fọlọ́run Elédùmarè wípé ọ̀rọ̀ òun ó padà já sọpẹ́ ó padà já sáyọ̀ nítorí ipò nọ́mbà 3 nínú ẹgbẹ́ NURTW kì í ṣe ipò tó kéré rárá kì í ṣe ipò yẹpẹrẹ òun dúpẹ́ pò ń jẹ nọ́mbà 3 ọmọ ẹgbẹ́ NURTW lẹ́kọ̀ọ́ agbára ti padà dọ́wọ́ Koko Zaria báyìí o mo kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DJ Naija Television ṣé dáadáa ni mo tún bá yín lákòókò yìí ẹ má gbàgbé bẹ́yìn ò bá tí ì fọ́lọ̀ wa lórí Facebook ẹ rí líǹkì kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ẹ máa like ẹ máa share kó máa lọ káàkiri ó yẹ jẹ́ àjẹjọ wo fọ́nrán ìka tó gbọ́rọ̀ ìdúpẹ́ lẹ́nu Koko Zaria kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fò opinion ti yín sí comment. ṣáàdì bẹ̀rẹ̀ ẹja mọ̀ yẹn rẹpẹtẹ fún àwọn tó ẹ̀yin tílé ẹ ká sọ ẹ káàárọ̀ ẹ kúrò lẹ̀ orúkọ tèmi ò yí padà Gani Àyìndé táwọn èèyàn mọ̀ sí Koko Zaria Zagaza ọkọ ọmọ ọbẹ̀ ẹ ṣáwọn ò ń gbọ́. báwo ni inú iṣẹ́ ti sílé ní àkí ni ohun ọpẹ́ yìí. inú mi dùn torí pé èmi lọ́lọ́pẹ́ náà ẹ máa wo gbogbo oríṣiríṣi nǹkan tó ń kọ káàkiri ìṣọkúsọ tó ń sọ àwọn adúpẹ́ lè ní pé ọ̀rọ̀ wa ò já sẹ́kún ó já sáyọ̀ ayọ̀ ló já sí kíyàn tó jẹ first prize ní gbogbo Èkó prize alákọ̀ọ́kọ́. tọ́ba mú state chairman tán tọ́ mú deputy tán first prize lọ́ máa mú so ẹlẹ́ẹ̀kẹta ń gbogbo Èkó kò kéré mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọgbọ̀n àwọn tó nífẹ̀ẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi náà mo dúpẹ́ kò sí kan tó ń fi wé tán adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi gbogbo àwọn tó tì gbogbo àwọn fans mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn gbogbo ní onírúkọ ọmọ o èmi náà ní Zagaza ọmọ tó ń jẹ lọ́wọ́ ẹ má bà mí jẹ́ mi náà ní dúpẹ́. ó lágbára ó ga jù ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Koko Zaria yìí ẹ̀yin èèyàn kí ló opinion ti yín Koko Zaria ní òun dúpẹ́ fọlọ́run kán máa bà òun jẹ́ lọ nítorí bíbàjẹ́ yẹn ipò gíga ló ń gbé òun dé ó ga kí ló opinion yín ẹ̀yin èèyàn ẹ má bá mi sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DJ Naija online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ẹ máa bá mi like ẹ máa bá mi share kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.